akẹ́kọ̀ọ́ mi, ẹ kú dédé àsìkò yìí, ẹ sì kú ọjọ́ mẹ́ta. Ní òní, ìdánilẹ́kọ̀ọ́ wa tòní yóò dá lórí orin ìdárayá kékeré kan. Orin yìí sì jẹ́ ọ̀kan lára àwọn orin tí a máa ń kọ nígbà tí a wà ní kékeré ní orí ìlà ní ilé ìwé láti fi jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ mọ̀ wípé iṣẹ́ ni à ń fi òwúrọ̀ ṣe. Bẹ́ẹ̀ ni, iṣẹ́ bẹ̀rẹ̀ ni àkọlé orin yìí. Gbogbo ọ̀pọ̀ ìgbà tí a máa ń kọ ní ọjọ́ ajé tí àwọn onígẹ̀ẹ́sì a máa pè ní Monday. Bẹ́ẹ̀ ni, ọjọ́ Monday la máa ń kọ. Mo mọ̀ pé lára àwọn òbí yín tó jẹ́ pé àwọn òbí yín wọ́n gbé ní ìlú Nàìjíríà fúngbà díẹ̀ kó tó di wípé wọ́n bọ́ sí ìlú òkè òkun, wọ́n máa mọ̀ nípa orin tí mo fẹ́ kọ yín yìí. Ó yá, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ máa gbọ́. Àmọ́ ṣá, láì ní fi àkókò ṣòfò, ẹ jẹ́ kí n tún gbìyànjú láti ṣe àlàyé ẹ̀ fún wa ní èdè Gẹ̀ẹ́sì kí ó ba lè yé wa dáradára. Welcome back again, my wonderful students. Today, we're going to learn a new song. This song is telling us to be serious with our studies, to be serious with whatever we're doing. So in the olden days when we were going to school, when we were small, on Mondays, that's when they usually sing this song that, okay, lesson has started or work has started today, Monday, and call attention of your fellow pupils or fellow students to face their studies. So that's just it. It's just calling our attention to be serious, to be more focused and more determined. That's it. Without much ado, sit back, pay attention as I sing the song to you. I'm not the only one here. I have a drummer. Yeah, I have a drummer here that will be, drumming to add some percussions to it so that, you guys can enjoy the song very well. And before I sing the song, let me just read it out to you. Iṣẹ́ bẹ̀rẹ̀ lónìí Monday. Ẹ̀yin ẹgbẹ́ mi, ẹ jẹ́ ká ṣiṣẹ́. Ẹ jẹ́ kí a gbàdúrà sí ọba wa Olódùmarè tí ó ṣọ́ wa dọjọ́ òní. It's as simple as that. Kò jù bá ń lọ. Listen. Ó yá. Iṣẹ́ bẹ̀rẹ̀ lónìí Monday. Ẹ̀yin ẹgbẹ́ wa, ẹ jẹ́ ká ṣiṣẹ́. Ká gbàdúrà sí ọba wa tó pa wá mọ́ lónìí. Iṣẹ́ bẹ̀rẹ̀ lónìí Monday. Ẹ̀yin ẹgbẹ́ wa, ẹ jẹ́ ká ṣiṣẹ́. Ká gbàdúrà sí ọba wa tó pa wá mọ́ lónìí. I hope you understand what that means. It's like, you trying to appreciate what God has done in your life as well for keeping you alive, and also to, try as much as you can,
Just wake up. If you are sleeping, wake up from your slumber and take your studies seriously. So that is it. Can we do it again? Can we? Okay now. So let's take it again. Iṣẹ́ bẹ̀rẹ̀ lónìí Monday. Ẹ̀yin ẹgbẹ́ wa, ẹ jẹ́ ká ṣiṣẹ́. Ká gbàdúrà sí ọba wa tó bá wa lọ́dún. Iṣẹ́ bẹ̀rẹ̀ lónìí Monday. Ẹ̀yin ẹgbẹ́ wa, ẹ jẹ́ ká ṣiṣẹ́. Ká gbàdúrà sí ọba wa tó bá wa lọ́dún. Together, iṣẹ́ bẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká jọ kọ́. Ẹ̀yin ẹgbẹ́ wa, ẹ jẹ́ ká ṣiṣẹ́. Ká gbàdúrà sí ọba wa tó bá wa lọ́dún. Tó ìdánilẹ́kọ̀ọ́ wa òní kò ní jù báyìí lọ. Títí di ọjọ́ míì tí a ó tún máa mú àkọlé ìdánilẹ́kọ̀ọ́ mi wá fún yín. Èmi ni olùkọ́ yín ní tòótọ́, Ọ̀gbẹ́ni Adéníyì Odòfúyè. Ire o.